Ẹ̀yin fáǹsì mi, ẹ wo, ẹ má máa yín ojú mi jàre. Iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe kì í ṣe iṣẹ́ tí mo lè mọ kàtíkè jàre. So, ẹ manage ojú yẹn, ẹ manage ẹ̀ bẹ́ẹ̀. Kí ni mo fẹ́ fàyọ ni pé lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ lánàá, lórí ọ̀pọ̀n ọkọ ìyálé ni ọmọ nífẹ̀ẹ́. Àwọn DMs mi ti pọ̀ lóríṣiríṣi pé Ṣàbọ́sẹ̀ òótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ. Ṣé ẹ rí ayé yìí? Wàláì, ó pé gbà. Kódà gan ayé tó ní kọ̀rọ̀. Ṣé ẹ rí àṣírí ńlá làwọn ọ̀rọ̀ tá à ń tú yìí. A máa ní choice, a gbúdọ̀ sọ. Wọ́n ní téèyàn bá tó lèèyàn máa ń tó. Ìwọ̀n téèyàn bá mọ̀ lèèyàn máa ń mọ̀. Téèyàn ò bá tó kéèyàn ó mọ̀ sọ. Kẹ́rù ó mọra ẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ́ ṣàṣejù. Bí ìjòyè bá ń ṣe bí ọba, ìyẹn ló lè ba ìlú jẹ́, ìyẹn ló lè dàlúrú. Bẹ́ẹ̀ ló ṣe rí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, mo ní oníkálùkù ló ní comparative advantage ẹ̀. Àtẹni tó fọ́kọ tó ṣe yí pé ọkọ yẹn ò níyàwó rí. Àtẹni tó fọ́kọ tó ṣe yí pé ọkọ tó fẹ́ ti níyàwó rí. Everybody has his own advantage. But at the end of the day, ṣé ẹ rí nígbà míì wà tó jẹ́ pé téèyàn ò bá kọ́ àwọn ẹ̀kọ́ kan, èèyàn lè máa misbehave. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mò ń bọ̀. Ẹ má bínú jàre, mo sáré lọ ṣe nǹkan ni. Ṣóyé wa bẹ́yẹn, mo sọ wípé nígbà míì, in fact lára àwọn DMs tí mo tún gbà gan, wọ́n tún jẹ́ kó máa yé mi wípé situation and circumstance ń ló gbé àwọn ọkùnrin wá sọ́dọ̀ rẹ níwọ̀ tó jẹ́ second, third or fourth. Kì í ṣe pé ó wù wọ́n láti wá. Mo léèyàn kan tó rọ́tàn kan fún mi pé nígbà tóun fẹ́ bàbá tóun fẹ́ yẹn, wípé àwọn story tó fóun, òun ti fẹ́ tán kó tó rí pé gbogbo àwọn story yẹn ò rí bẹ́ẹ̀. Bàbá yẹn, ìgbà táǹtí yẹn fẹ́ tán ló tó ṣẹ̀ wá mọ̀ pé bàbá yẹn láhun. Ló tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ilé tán kọ́, ìyá ló kọ́ ilé, ìyẹn ìyálé. Bàbá yẹn iṣẹ́ tíṣà ló ń ṣe. Ó sì ti dé peak, bóyá ó tiẹ̀ ti dé level principal also. Wọ́n wá ló rape student. And they were able to establish rape. Bóòtọ́ ni. Wọ́n wá dismiss ẹ̀ dishonorably. Instead tó yẹ kó retire honorably, ó wá lọ dishonorably. Wọ́n wá nígbà tó ní problem yẹn, ilé rẹ̀ lintu nílé yẹn ṣì wà. Ìyálé ló kọ́lé yẹn parí. Torí pé bóyá kọ́ mọ́ máa ronú, ìyálé ló gbé mọ́tò tó ń lò fún. Ìyálé ní í ṣe gbogbo ẹ̀ tó rán ní ìyálé yẹn nílé iṣẹ́, àwọn ilé iṣẹ́ tán ti ń tẹ̀wé all those things yẹn. So kò dẹ̀ síbi tó jẹ́ pé obìnrin ní í ṣe gbogbo nǹkan tó bá yá pride afẹ́ mọ́ dé. N ló dífá fún gbogbo misbehavior tí ìyálé ń ṣe. Unfortunately, òun ò ṣàlàyé fọ́mọ pé n tóun ṣe leléyìí. Ìgbò wá délé tán tó wá ṣẹ̀ṣẹ̀ wá rí àwọn àrísà àwọn nǹkan yẹn. Kò sẹ́ni tó kọ́ tẹ́ kúrò ń bẹ̀. Ẹ tiẹ̀ ní wọ́n wá nǹkan, wọ́n ń lọ party. Mo ní ṣe nígbà tí fi ọkàn mọ́ sí wà nǹkan ó mọ̀ ká má rí party mọ́. All those things bí ṣe máa ń rí nìyẹn. Ṣé ẹ rí àwọn míì wà bẹ́yẹn tó jẹ́ pé nígbà tí wọ́n bá ti mọ̀ pé nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ilé, àwọn ò nífẹ̀ẹ́ sí. They will look for a means to solve that problem for themselves. Ọkùnrin míì tó bá ṣèkejì, tó ṣèkẹta, tó ṣèkẹrin, kò sẹ́ni tó pé tán. Àwa tá à ń sọ̀rọ̀ igan kálukú náà lọ lálébù tiẹ̀. Ibi tí tilé ọ̀dá sí, tọrọ ìfẹ́ mi òun lè dá sí ibi tí tilé ọ̀dá sí, bí ó náà níbi tó náà dá sí. Nígbà bá tún rí pé yìí ọ̀dá tán tó ń ṣèkẹta, ó kẹ́ pé opportunity tọkùnrin ní obìnrin ò ní. Obìnrin náà, òun náà rí àwọn nǹkan tọkùnrin ń ṣe fún tí ọ̀ láìkì. Bẹ́ẹ̀ obìnrin ò lè lọ fọ́kọ kejì. Bí ọkùnrin lè fẹ́ kejì, fẹ́ kẹta, fẹ́ kẹrin, fẹ́ karùn-ún, fẹ́ kẹrin tó bá wù. Òun ló máa ń fà á táwọn ọkùnrin yẹn fi máa ń kó àwọn obìnrin jọ. Nígbà bá wá fẹ́ kẹta tán wá ti rí pé ibi tẹ́lẹ̀ ìdá sí, àléébù tàkọ́kọ́, àléébù tẹ̀kejì, ibẹ̀ lòun dá sí. Ibẹ̀ ibi tóun ò dá sí yìí gan kò tún wà manageable. Nígbà bá wá rí pé náà gbàrán náà gbọ́n wò pé kíní gan ọ̀fẹ́ yàtọ̀ síra wọn, kàn sẹ́ra wọn ni. Níṣe mọ́ dà gẹ́gẹ́ bí ẹni pé wọ́n máa ń padà fàdà gbá ètò rọ̀ sọ́dún ìyálé yẹn. Nítorí pé opportunity tọkùnrin ní láti dán mi wò, láti ṣe kejì, ṣe kẹta, ṣe kẹrin, obìnrin ò ní. Kì í ṣe pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé náà ni obìnrin náà nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ obìnrin kò lè pàtẹ́ ní ìsìn kó patẹ́ǹtì kó lóun fẹ́ ṣe òun fẹ́ fọ́kọ kejì. Tí a báyìí ní ìsìn, ìyẹn tí máa ṣẹlẹ̀ nù, so máa kọjá ààyè situation and circumstance tó gbé wọn wá. Ìwọ tán ṣì ń fẹ́ sọ́nà tàbí tán ṣe ẹ̀fẹ́ tí ò tí ju bí ọdún kan, ọdún méjì, òwò ló ń rìn lọ́wọ́. Ńgbà tó bá yá ìwọ náà aṣá gbàgbé. Bàbá ìyá Àjíkẹ́ ń dúpẹ́.
ìyá Àjíkẹ́ ń dúpẹ́ ìyá tán máa ń sọ̀rọ̀ yẹn ó dà pé 2 or 3 years ago náà sọ story yẹn lórí péèjì wọn pé nígbà táwọn ṣì wà ń gbági táwọn ṣiṣẹ́ nú gbági ńgbà náà wọ́n ní obìnrin yẹn ọmọ bí ọmọdé náà ni ọkọ ẹ̀ wá fẹ́ yàwó lé wọ́n ní èèyàn sáà advice ẹ̀ pé kó máa ṣe dáadáa kó máa hùwà gidi kó máa jà kó máa bínú wọ́n ló wá bọ́ sí táìmù tí àwọn hot plate kéékèèké tí wọ́n rí rúgúdú báyìí tí wọ́n tá a máa ń lò láyé school tí wọ́n máa torí ẹ̀ máa dàbí cream colour tí wọ́n máa kárin sí lórí báyìí 500 naira tán hot plate ńgbà náà láyé undergraduate àfi máa ṣe kọ̀ǹkọ̀ sàn wọ́n nígbà náà ni hot plate ń rìn wọ́n bá ní kó lọ rọ hot plate ń kó rọra gbé sórí igun yàrá wọ́n ní yóò ṣe iṣu fún ọmọ yóò dín ẹyin sí yóò po tíì sí yóò bá gbé fún ọmọ kán ọmọ lọ pálọ̀ kan ọmọ bá lọ́ọ̀ mọ́ jẹ́ ń bẹ̀ tí ó bá ti di pé ó fẹ́ ṣe bẹ̀ náà yóò ṣe bẹ̀ yóò ṣe ọbẹ̀ ẹ̀gúsí yóò ṣe gbogbo ẹ̀ yóò bù fọ́kọ yóò bù fún ìyàwó náà tọ̀fẹ́ ọba tún ti dijọ́ kejì yóò tún ti dáná yóò lè ti dín iṣu ó lè ti dín yin ní orígun inú ilé rẹ̀ àwọn ní fún mọ̀ràn oúnjẹ wípé bá take right cancer kọjá kò bínú ìyẹn ló wá ń pín ní pẹ́pẹ́ ìyàwó torí ìyàwó kékeré yẹn kò bìlífù wípé kì í sọkọ ní fún ìyáálé òun lówó so tó bá ti wá ń gbógun tọkọ pé òun ló fún ìyáálé òun lówó tó fi dín iṣu tó fi dín ẹyin á ní òun kọ́ lòun fún un lówó owó rẹ̀ ó kúkú ń ṣiṣẹ́ owó rẹ̀ ló fi ṣe gbogbo ohun tí ń ṣe òun kọ́ lòun fún un tíyẹn náà bá ti fẹ́ level up ṣe mọ̀ pé mo sọ fún yín pé ìgbéraga ló abayé ẹlòmíì jẹ́ tó bá ti rò pé ó fẹ́ level up ó fẹ́ take over àwọn àpadà síbi tó ti ń bọ̀ so òun fẹ́ level up unfortunately ìyálé tó fẹ́ level up pẹ̀lú ìgan kò mọ̀ wípé owó àpò ìyálé ni ìyálé fi ń ṣe gbogbo ohun tó ń ṣe yẹn at the long run ló bá bẹ̀rẹ̀ sí ń gbógun tọkọ pé òun ní fún ìyálé lógó bóná ti ń rówó dín ẹyin dín su ẹ̀rẹ̀ mọ̀ pé yóò ti lọ́rọ̀ tí ọkọ ó ti kìbọ̀ nínú kó tó di pódé yóò ti make ìyálé yẹn look like a bad person unfortunately ń gbọ́ wá dé ó wá rí pé the reverse is the case nǹkan tó ń rí ṣe mọ́tàn yìí wọ́n kàn ti sọ́ọ̀bù dèjọ́ kan ni wọ́n ti lórí ó ti kó gbogbo ẹrù ẹ̀ tó ti sá lọ kò sẹ́ni tó lè torí gbogbo bí ìyálé ṣe ń ṣe dáadáa yẹn ó ń dùn ó ń pẹ́pẹ́ rẹ̀ I'm telling you kódà ọkọ òun kò torí ẹ̀ wá lọ kò torí ẹ̀ rè béèrè ẹ̀ pé à ń bọ̀ lọ wá sá lọ ń bọ̀ lọ ìwọ wá dà I'm telling you so tó bá wá pẹ́ ni tó nífẹ̀ẹ́ sí òní wá lọ kò ní bí pé kílẹ̀ tó fi lọ wádìí dúró níwèé mò ń tọ́ fún yín ẹ má máa kọjá ààyè yín ṣé ẹ rí kádàrá wà àwọn míì wà tó ṣe wípé kádàrá ló destiny wọn kò sẹ́ni tí òwú kò fẹ́ gbẹ́ kò sẹ́ni tí òwú kó lọ fẹ́ bàbá 70 kó lọ fẹ́ ẹgbẹ́ rẹ̀ kò sẹ́ni tó wù kó lọ fẹ́ bàbá 70 60 65 bàbá kan pàápàá jùlọ ẹni tí ò lọ́kọ rí tí ò bímọ rí bẹ́ẹ̀ ńgbà míì kádàrá ń gbà míì so ènìyàn má ṣe rora rẹ̀ ju bí o ti mọ lọ so orí ìyá tán ní òdà wọn majority àwọn ọkùnrin irọ́ náà ń pa máwọn ìyá yẹn tó bá sì jẹ́ pé òótọ́ nìyá yẹn ò dáa tóbìnrin bá mú omi gbóná tó bá yí ilé ọkọ lórí táìmù tó yí mi gbóná lé lórí ní gbogbo yẹn mọ̀ pé ó ti lọ ó ti kẹ́ kò lè fẹ́ mọ́ nígbà tí ó bá ìtọ́dún 2 3 wọ́n tún ṣe àdúrà wọn because ìfẹ́ kì í kú that's one thing about love Bible says love never dies love never fails ìfẹ́ kì í kú ìfẹ́ yẹn sì máa rejuvenate ẹ̀ṣẹ̀ kékeré tí wọ́n tó jẹ́ second third ó ṣẹ̀wọ̀n tí wọn ò ní béèrè ẹ mọ́ ìyáálé àṣẹ tó jù bẹ́ẹ̀ lọ wọ́n á ṣèpadà sọ́dọ̀ ẹ̀ because ìfẹ́ náà fi fẹ́ yẹn ń tiẹ̀ ìwọ frustration ló ti wá circumstance and situation ló ti wá sọ́dọ̀ rẹ unfortunately òsàjẹ́ ń pé méjì obìnrin ò dénú ìwà tí ìyáálé ń wù tó fi dífá fọ́pọ́n fi lọ fẹ́mi yẹn á sáré correct ìwà yẹn immediately bí ò tiẹ̀ tinú ẹ̀ wá so ó máa ń get to a stage kan tó yẹ pọ́kùnrin gbà mí gan regret pé àwọn fẹ́ second third wife wọn ìkànnì lè fẹnu sọ ni torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní capacity sọkùnrin tí ìsepò lówó bí àwọn bàbá olówó yẹn tí ò lówó bí Ọ̀tẹ́dọ́lá tí ò lówó bí bàbá Ọkọ́yà tó ṣe pé 30 days make one pay ní dúró dé I'm telling you ìmí inú wọn máa ń regret kì í ṣe pé bóyá àǹtí ìyáálé ṣe tí wọn fi fẹ́ mi ìyẹn ò dùn wọn o bẹ́ẹ̀ ń gbọ̀n bá ti fẹ́ mi ò ti rò pé ìkọ̀fẹ́ ẹ̀ sẹ́ra wọn ibi tẹ́lẹ̀ náà dá sí òun náà wà lálébù míì tó tún ga ju ti tà kọ́kọ́ lọ ìmí ìyá tún pabambarì lọ ṣe kẹta ńgbà bá wá kún ọjọ́ tí wọn ò pọ́n kínní gan ò jẹ hàn sẹ́ra wọn ìní fi máa dàbí ìpọ́n máa sẹ́rí padà wálé so please time tó bá ń rìn lọ́wọ́ enjoy it while it last wọ́n ti torí ìyẹn sọ pé ẹ̀yin gbọ́dọ̀ fẹ́ jẹ gàba gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbàgbé ó sì máa wò sórí àwọn tí wọ́n jẹ́ tó mú nọ́mbà yẹn kò sẹ́ni tó náà fẹ́ bá yàn lé àtẹni tán bá lé àtẹni tán mú bọ̀ wá bá yàn lé kò sóbìnrin tó fẹ́ pé méjì tó fi kan ra àwa dáhùn rojọ́ ìgàn
àmọ́ bọ́lọ́run ṣe dáyé àti àwọn condition kan tó above agbára èèyàn. Ṣàbáyé ní ìsìn mo ṣì ń bá àǹtí kan sọ̀rọ̀ recently, àǹtí ti pé 42 years, she's a sister in the Lord, 42, kódà kò mọ ọkùnrin rí. Ó wá ń sọ fún mi, ó ní Sister Bose, òun á rather become the wife of Jesus instead tóun á fi lọ fẹ́yàn tó ti níyàwó rí. Torí there is one man tó mọ́ wá ń wù ẹ̀ pé òun fẹ́ fẹ́ nǹkan ìyàwó òun ti lọ, ìyàwó òun ti ṣe. So náà tán ti lọ nǹkan irọ́ ni wọ́n ń dóra wọn, ìyá ọkọ yẹn á sì lọ dé wọn gbàgbé. Kí lé táwọn èèyàn tó jẹ́ pé tó bá fẹ́ single mother tó ń bá kíyèsára, baby papa yẹn sì máa dó wọn. Ó lóun ò lè lọ, ó láàárọ̀ orí tó tí Jésù bá dé kó mọ́ kó wa lọ, òun ò rẹ́dì láti lọ fi ìyàwó ẹ̀. Ìyẹn ò níyàwó nílé o, ìyàwó ẹ̀ ti lọ, ó lóun ò fẹ́. Mò ń sọ fún yín, ìlà àwọn mi ò fi sọ pé àwọn ọ̀rà dárí mi ń single. So ìwọ tó bá ti mọ̀ pé o rárí wọ̀, ìwọ ló mọ̀ tó orí. Ẹlòmíì wà bá ń torí wọn sọ fún un pé ti níyàwó tẹ́lẹ̀ tó sì ṣe iye tó sì fẹ́ nìyẹn. Ìwọ ló mọ̀ tó orí tó fi lọ bẹ̀. Then ìwọ tó bá ti mọ̀ pé under pressure ló wà, mọ decision tó mọ̀ take under pressure. Tó bá ti ráwọn tán pressurize ẹ bóyá nǹkan kan tó ti ní ni wọ́n ń sọ fún wọn pé kó sí a ní tó bá tètè kó bàtà ẹ sí abíyá kó sá eré. Unfortunately sórí pressure yẹn á lọ tiẹ̀ sógun owó. A lọ tí ó ṣe nǹkan tí ó yẹ kí o kó ṣe. Then gbogbo ẹ̀yin tẹ́ ń pressurize àwọn èèyàn, you don't know what is happening in the life of that person presently. Àwọn pressure tẹ́ ń mount yẹn ó lè mú wọn lọ take a rash decision tó máa fa problem fún wọn ní future. N tó ṣẹlò mí ìdèbí n tó dénú. They are touching pé ọ̀rọ̀ àwọn ọkùnrin confirm ní apá àti òṣì. Bí àṣọ ọ̀rẹ́ mi ọmọ sọmọ Ìjẹ̀bú ni confirm apá àti ìwèrè. Ọlọ́run gbọ́ wò ó, àwọn ìyálé náà máa ń fẹ́ràn. Ìyálé yeye ẹja lọ mà, ìyálé náà máa ń fẹ́ràn. Ìyálé náà máa ń nífẹ̀ẹ́ sọ mọ́ kọjá yẹ táìmù tí wọ́n ń rìn lọ́wọ́ òun wà láìgbàgbé. Rẹ́ẹ̀nì bó ṣe máa rẹ́ẹ̀nì ẹ, má dẹ̀ fi òpè bó yóò máa gbé ẹ ga. Àwa exalt ẹ àbò fún àwọn ìyá tó ti dánbọ̀ látàyè náà mi nalẹ̀. Wà láìrọ́ ni. Ìyálé náà máa ń fẹ́ràn. Tó bá ti mọ̀ pé ọ̀ lè dúró sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ bí wọ́n bá fi ọ́ sí. Wọ́n wulẹ̀ lọ bẹ. Torí ń gbọ́ bá dé bẹ. Gbogbo nǹkan tí mọ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe bí ẹn pẹ́ ń purọ́ fún ọ̀hún, ọ wà ṣẹ̀ṣẹ̀ mọ rí reality rẹ̀. Ọ wà rí wípé it is well ní ọ̀rọ̀ rẹ̀. So èmi ń jáde mi àtàn neighbor mi. Mo fẹ́ gbé ẹ dání. All right guys, bye bye, love you.